Àgbẹ̀ tuntun dé. Ìgbà ò jọra wọn nílé ayé yìí o. Àsìkò jọra wọn bó ti wù kó rí. Ìgbà mi kì í ṣe ìgbà rẹ. Bẹ́ẹ̀ ni ìgbà rẹ kì í ṣe ìgbà mi. Ìgbà ló nígbà ń lò nílé ayé bí. Ìgbà mi àti ìgbà rẹ kò kúkú jọra wọn. Rárá. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀. Ìgbà wo ìjẹ́ nìkan. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀. Ọ̀rẹ́ mi tẹ́tí kò gbọ́ mi o. Ọ̀rẹ́ mi tẹ́tí kò gbọ́ mi o. Ẹ rọra. Yes sir. Ẹ rọra. Yes sir. Ẹ rọra. Yes sir. Ṣé yẹ kí síwájú yín dé yìí báyìí? Ẹ má bínú sí wa sà. Aláwẹ̀ ni wá. So bí a ṣe wá ń gba àwẹ̀ yẹn, àwẹ̀ ń gbò wá. Àti pé bá ṣe jí sáré tó lónìí báyìí. Ṣáwa náà wàá gbàwẹ̀ rí ni, àwa náà ń gbàwẹ̀ náà. Bẹ́ẹ̀ ṣe jẹ́ sáré tán yẹn ní láti sùn mọ́. Calculation pé mò ń lọ bí iṣẹ́ ló yẹ kó wà lọ́kàn yín. Ṣé yẹ kí síwájú yín dé yìí báyìí? Mo believe pé tí bá máa dé yìí báyìí máa páàkì gbogbo koríko tó wà níbí. Ẹ ti máa ró, ẹ ti máa ṣe anything. Kò sí wàhálà. Ẹ má bínú sà. Okay, now sin ẹ lọ gba ọkọ́, ẹ lọ gbà lọ́dọ̀ sọ́ọ̀lì ọkọ́ àti àdá kẹ́ wá fi clean everywhere because not lancing wọ́n fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ yìí ṣó ti yé àwọn bricklayer àwọn olùsọ fún wọ́n fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n máa gbé foundation wọ́n ṣe ní tí wọ́n dẹ̀ ní dáwọ́ iṣẹ́ dúró tíṣẹ́ yẹn máa fi dókè ṣe ti gbọ́ ẹ lọ kẹ́ lọ gba ọkọ́ máa dó dé yìí ẹ tó bá fẹ́ yáwó bóyá ẹ fẹ́ ṣe nǹkan kan ìsinmi pé ń gbàwẹ̀ yìí mọ̀ pé ẹ lè jẹun náà bọ̀ bóyá ẹ fẹ́ send owó sí àwọn ìyàwó yín kó máa bá yín fi dáná tẹ máa fi ṣínú lẹ̀ ṣó ti yé yín ẹ lọ gbọ́kọ́ lọ́dọ̀ sọ́ọ́lì àdìsá ẹ gbọ́kọ́ ẹ gbàdá máa dó dé yìí bí ẹ má pẹ́ ẹjọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ kò dẹ̀ máa rántí pé ẹnìkan ò láyé nílé ayé ń bí kó máa rọra ṣe kó rántí ọ̀la. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀. Ó lọ, ó bọ̀. Ìgbà kan. Ẹ dákun torí Ọlọ́run owó iṣẹ́ wa la wá gbà ẹ jẹ́ fún wa lówó iṣẹ́ wa. Látànà tá a ti bá yín ṣiṣẹ́ ààrẹ jẹ́ àrómìnira ibi tí ń pa wá náà fẹ́ jẹ ẹ fún wa lówó iṣẹ́ wa. Jọ́símọ́tì ojú aago wọ́n mi wò lọ́lọ́ lóòótọ́ lẹ bá mi ṣiṣẹ́ ṣùgbọ́n kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi báyìí kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi o n ò lọ́lọ́ báyìí tí n bá lọ́lọ́ ń kó fún yín. Ẹ̀yin olówó rẹ̀ tó ń pariwo ní ìsìn báyìí ṣáà lówó náà tó máa ń ṣe ibi tálíkà ni. Kò yé mi o. Ẹ̀yin tó yẹ kẹ́ máa pariwo máa báyìí náà ó wọlé abẹ́rẹ́ ẹ wo ebi ń pa wá nǹkan tá a fẹ́ fi jẹun òun náà níṣẹ́ tá a bá yín ṣe yẹn kẹ́lẹ́ bá wa mówó ẹ̀. Tẹ́yin náà sì bímọ ẹbẹ́ yẹn náà bímọ. Kò sọ́lọ̀ mi tí n bá lọ́lọ́ ń kó fún yín ẹ máa lọ́dọ̀. Ọkọ mi kí ló dé? Àbọ̀ wá rí wọn ni àwọn Jọ́símọ́tì àti ojú àgbo ni lóòótọ́ mo jẹ wọ́n lówó wọ́n wá ní márùn mo sì ní wọn lọ́wọ́ báyìí pé kí wọ́n padà wá ẹni wọ́n ń pariwo sí o. Ṣé torí owó náà lè fi ń ké ń bí báyìí bí ẹyẹ ìbáka kí ló ṣẹlẹ̀ gangan náà? Àwọn olówó kì í pariwo ẹ̀yin tálíkà náà lè máa ń pariwo tó bá ní ẹ̀kọ́ sẹ́ ẹ̀ ní kọ́ èyí skul ẹ̀ ní lọ ẹ wá dé bíbá ẹ wá bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ kó rádaràdà yín sọ̀hún jáde ń bíbá yìí ẹ kó rádaràdà bá mi. Ọ̀yá ẹ má kò sí kọ́bọ̀ ó ní gbàmí. Ìwọ Ọlọ́run irú ayé ò wá lélẹ́yìí báyìí Ọlọ́run bá wa máa ṣàánú àtèmi àtọ̀rẹ́ mi kò wá sí nǹkan kan a máa lọ síbi iṣẹ́ wọn ò ní fún wa lówó èyí tó bá tún yàjà fún wa lówó náà kò ní fún wa ní iye tí a jọ ṣàdéhùn àwọn ẹgbẹ́ wa ló ti gòkè náà ti lọ ẹ̀ báwo wá làwa ṣe wá ń live life tiwa báyìí àtèmi àtọ̀rẹ́ mi kò sọ lórànlọ́wọ́ kankan bí kankan mi ò máa lè continue báyìí o mi lè continue báyìí o máa wọ́gbọ́n dá sọ̀rọ̀ ayé ara mi ni máa lọ sọ fọ́rẹ́ mi bí ò bá wọ̀ bóyá ká jáde sọ̀rọ̀ wa o kọ́tà bá máa ṣe sí tí àwa náà fi máa lówó àwọn tó ń lówó lọ́wọ́ ò lórí méjì náà
wọ́n ṣe bí wa náà bí àwọn náà ibi òjò bí òjò bí o and make sure pé mo gbìyànjú agbára mi láti ní owó lọ́wọ́. Mo gbọ́dọ̀ make àwọn family mi proud of me now. Mo gbọ́dọ̀ jẹ́ káwọn family mi wà proud of me. Tí ilẹ̀ bá ti mọ́ máa lọ bọ́rẹ̀ mi káyà jáde sọ̀rọ̀ ara wa o. Èèyàn gbọ́dọ̀ máa bá lọ báyìí. Ọlọ́run bá gan máa bínú síyàn téèyàn bá dọ̀run téèyàn ò lówó lọ́wọ́ kéèyàn tó kúrò láyé. Bàbá ẹjọ́ tó lónà yìí la wá rí ẹ ṣàánú wa. Ẹ wo rí kan ṣe kan ẹ wo ẹ̀sìn ti pọ̀ jù ọ̀rẹ́ mi ni láti kékeré o is my childhood friend. Àárín kọ́kọ́ ṣe kankan ẹjọ́ tó lónà ṣàánú wa àwa náà fẹ́ dọ́gbọ́n sí i. Bẹ́ẹ̀ ni bàbá ẹ wo ìsẹ́yìn pọ̀ bàbá ẹ wo tààrà ọba tọ̀sán débi pé tọ̀sán ọba tàlẹ́ ẹ dákun ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ wa pebi sùn pọ̀ jáde lọ ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ ṣàánú wa. Ọ̀dà àwọn wà tá a gbìgbà orí yóò sì ní burú ẹ ní mórí bísú ẹnu ẹ ní wọn gbé sọnù bí òsè bí ọmọ ẹ gbọ́dọ̀ ní òsì ló ta irigun lórí igun fipá òsì ló ta òsàsà tó fi lọ́wọ́ ọ̀nà àrùn sánsánsán ẹ ní mọ̀ọ́sì láyé yìí ẹ rówó ná ẹ rówó jẹun. Ṣé rí bí mo ṣe ń wò yín ẹ̀yin méjèèjì á sì kìyìn bára yín ọ̀nà yín jọ papọ̀. Ṣé rí gẹ́gẹ́ bí tí mo rí ẹnìkan ní ọkọ̀ lówó lọ ẹni àkọ́kọ́ ọdún mẹ́wàá ní òfin náwó ọ̀hún ẹnì kejì tó bá yá òun náà wàá gbé yóò wà nínú ẹgbẹ́ hàn. Ṣé wọ́n ní ẹni tí kò kà kọ́kọ́ tó bá kọ́ náwó tó bá kọ́ lọ́wọ́ ọ̀hún ọ gbọ́dọ̀ fi mẹ́ni kejì o ó ti yé ọ gbọ́dọ̀ fi mọ̀ tí ẹ pé àṣírí òfin ní tú táwọn yóò fi mọ̀ pé àwọn ènìyàn lówó lọ́wọ́ tí òfin ní mọ̀ pé ẹnì kejì ò ní. Ṣé wọ́n rí ẹ má ṣàkíwáwó lé lófin ẹ má ṣàkíwáwó lè jòrò àṣẹ tó ṣàkíwá lọ́jọ́ kìnìún àná ọ̀pá lórí gbónúgbé ṣe bẹ́ẹ̀ ọ̀pá lórí àkàlàmù kó ṣe bẹ́ẹ̀ ojú ọ̀gẹ̀gẹ̀ lọ bá bàmú rere bá ṣe bẹ́ẹ̀ yóò yẹ̀wò ló ṣaṣaṣa ni o ó ti yẹ ẹ má ṣàkíwó ẹ gbọ́dọ̀ dalẹ̀ ara yín o. Bàbá tó bá ti yégun ti yọ rẹ ẹ jẹ́ mi ọ̀kọ́kọ́ ṣe é. Ọ̀rẹ́ ní sùúrù náà àjọ nídìí owó ni o tẹ́lá sáà àjọ nídìí ẹni ó mọ ọkọ tó ṣẹlẹ̀ jẹ́ kí èmi kọ́kọ́ ṣe bí 10 years àbí. 10 years lẹ́ni ni wọ́n fi ní. Tí máa lò fún 10 years yẹn kó lè mímí lọ́kànjọ́ àníyẹn o nígbà ní 10 years yẹn sì tẹ́mi bá ọkọ lò màmá gbé débẹ̀ gbogbo nǹkan tí mo bá ti ń rí 50-50 la máa ṣe náà. Gbé gbogbo ẹnu ẹ sàn. Kí wọ́n máa ṣe báyẹn ọ̀rẹ́ 50-50 la máa ṣe. Ọ̀gbọ́n ni wọ́n ní wàá lò fún entire life wọ́n máa lóyún sọ di parí táyé máa fi parẹ́ nìyẹn. Wọ́n fẹ́ dúró ọgbọ̀n ọkọ fẹ́ lò báyìí. Mo fẹ́ kọ́lé mo fẹ́ kò tẹ̀. Èmi ò sì kọ́. Wàá kọ́ máa kọ́ fún ẹnu tí mo bá rí náà. Bàbá kò sí ìyọnu kò sígbà tá a dáṣọ náà tá a fi wọlé àmọ́ ká dá nígbà tó yẹ bọ́bá lòun kọ́kọ́ fẹ́ lò kò sí ìyọnu mo fara mọ́. Ṣègùnṣẹ́ wá gbọ́ o. Ṣé ó sì dá ọ lójú pé ẹ ní dalẹ̀ ara yín. Kò sí ìyọnu lórí yẹn. Bàbá ìfọkàn ara yín ọ̀rẹ́ mi ni àtijọ́ pélésì látijọ́ bẹ àti mọ̀jẹ̀sí látijọ́ ń sọ̀rọ̀ ara wa bọ̀ ẹ fọkàn ara yín balẹ̀. Ẹ ní dalẹ̀ ara yín àbí ọ fi mọ̀ àṣìṣe òní tó pọ̀ wọn ò ní kò sí ìyọnu kò sí ìyọnu. Gbọ́dọ̀ ní ìdákúdà kéré wúdà gbàkúgbàlẹ̀ tún gbà bébí ń pàpàrọ̀ olóko ní oṣù kú sí ẹ ti rẹ́ni sunkún sí àṣírí yóò sì bò ẹ rò wó ná kò sí ìyọnu. Ẹ ṣe kọ́ sá ẹ ṣe sá. Ìgbà ò jọra wọn nílé ayé yìí o àsìkò jọra wọn ó ti wù kó rí ìgbà mi kì í ṣe ìgbà rẹ bẹ́ẹ̀ ni ìgbà rẹ kì í ṣe ìgbà mi ìgbà ló nígbà ń lò nílé ayé bí ìgbà mi àti ìgbà rẹ kò kúkú jọra wọn. Èmi ò lérò pé a lè ra ní 25 million. Màá fẹ́ kó ṣàlàyé fún àwọn agent yẹn wípé gbogbo èyí tí mo ní agbára láti san kò ju 17 million naira lọ tán bá lè tà. Bàbá yín bá agent sọ èmi náà wò náà eléyìí náà ó ti wà too cost jù náà 25. Ọ̀rẹ́. Báwo ni. Mo ti wọ́ káàkiri gbogbo ibi tí mo ti lè rí ẹ wọ́n sọ fún mi pé bí lo wà ní. Mo rẹ dẹ́kun ṣàánú mi àtàárọ̀ àná ni mo ti jẹun kàn yìí gààrí mo dẹ̀ mú látàárọ̀ àná jọ tí ẹ bá ń wá chéǹjì kan kémi náà fi wá nǹkan jẹ. Ọ̀rẹ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn business kan bẹ tí mò ń ṣe lọ́wọ́ lẹ́nu ìjọba ìta tí ò fún mi láàyè mi mọ olórí burúkú tó júwèé bíbáyìí tí mo wà fún ẹ. Anyways kò sí problem owó tó béèrè sí báyìí mi ní owó dání báyìí
o ṣáà rí ibi tí mo wáyé báyìí property kan tí mo fẹ́ rà nìyẹn ibi tí mo fẹ́ ná owó mi sí lélẹ́yìí tó bá wá yá màá máa fún ẹ ní nǹkan tí agbára mi bá ká. Brother, ẹ ṣe sùúrù ẹ calm fún mi ẹ mọ̀ at least. ọ̀rẹ́ mi ni mo ṣe máa handle ẹ̀ o ti understand. bọ̀tọ̀ rẹ̀ ọ̀rọ̀ yóò yé mi mọ́ o ṣé bí wọ́n ní tí òjò bá ń pàkọ́ rẹ̀ gbogbo wa lè jí ń pa ni ó ń ṣe báyìí fún mi tẹ́lẹ̀ ọ̀rẹ́ àti pínlẹ̀ sílẹ̀ mi àti ẹ̀ ó ti wá jẹ́ pípa tó wá lówó tán báyìí lọ́wọ́ wá fowó mọ̀ mí mọ́ kí ló ń ṣẹlẹ̀ because mi ò understand ẹ mọ́ o mi kò yé mi náà àtìgbà tó ti wá lówó báyìí mi tí wọ́n gbádùn rẹ mọ́ mo lè pè ọ́ kó mọ́ fi kọ́ mi mọ́ bẹ́ẹ̀ bá rí mi gan tí mò ń bọ̀ gan o lè sá pamọ́ o lè sọ pé kí wọ́n mọ̀jẹ̀ kó kí n rí ẹ kí ló ń ṣẹlẹ̀ mi ò understand ẹ. bọ̀bọ̀ ṣé o ya wèrè ṣá tó bá ní ọ̀rẹ́ mo fẹ́ kó o mọ̀ pé àti ránmọ́ gbẹ̀gàn kì í sẹ́yìn tó lè ní àti ẹ̀. ní nọ́ọ̀sẹ̀ tó sọ fún mi ṣe o láti máa pòwe orí burúkú fún mi àti ránmọ́ gbẹ̀gàn bẹ́ẹ̀ ṣe máa pòwe orí burúkú káàkiri nìyẹn kí ló dé fún ẹ gan-an. ẹ máa ṣe sùúrù ẹ̀gbọ́n ẹ bá ń fún bí mo ṣe máa ṣe nìyẹn understand ẹ ní máa calm fún un náà. wọn náà wọ sọgbọdọ máa rí ẹ mọ mi wo bó ṣe múra ìyá ò bàbá wa tán wo bó ṣe rí idiot wo Túndé jẹ́ ká máa lọ síbi tí àwa ń lọ then wàá dọ́dọ̀ agent yẹn kò ṣàlàyé pín 70 million ní fẹ́ra bíbáyìí tó bá wẹ̀ dúró síbẹ̀ yẹn tó bá wẹ̀ kó máa lọ ìyẹn ò kàn mí. alright máa explain fún un. ọ̀rẹ́ ẹ fi gbà mí kí ló ń ṣẹlẹ̀ mi ìmọ̀ understand ọ̀rẹ́ mi mọ́ láti ìgbà tọ́rẹ́ mi ti ní owó lọ́wọ́ èyí gbádùn ọ̀rẹ́ mi mọ́ ọ̀rẹ́ kò ní kò sùn táàjọ oúnjẹ táàjọ mu ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ wa pé bí sùn ọmọ pẹ̀lú ayé lọ ó wá lówó tọkọ ẹrù bí ṣe ń ṣe sí mi èèyàn lèyàn wọ̀ mọ́ jẹ́ o lórí mi náà bí tí ń lọ patí bí ní lọ bí ní kóòbù ní ṣe gbogbo ní ṣe fàájì kò sì fọwọ́ mẹ́mí tí mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀. jẹ́ tí kò gbọ́ mi o àti pé kò ní ṣe rí ọlá orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́ gbígbà báyìí kan ẹ ló ní ṣayére. ọ̀rẹ́ wa kí ni wọ́n ń ṣe ọ̀gbẹ́ni Smith nígbà yìí tí wọ́n ń léètì lójoojúmọ́ ṣé tọ́wọ́ bá yẹ kó ìjọba ọ̀hún náà bá fẹ́ lọ náà ní sí yóò sì léètì dé ìjọba ọ̀hún náà. ọ̀rẹ́ ìṣòro ìbú ni ìfilẹ̀ gbogbo bí wọ́n bá ti lọ báyìí òun ni mo ń pẹ́ dé kí n wèrè ìrìn wọn gbowó náà ní ká ló da sókè lára lé fẹ́ mu. ẹ wo tí bí sì ò bá pẹ́ ni ẹnì kí èpẹ́sẹ́ sẹ́yìn pé bí táwọn ọ̀tá tó fẹ́ lọ ganu sí kọ́ mọ̀ jẹ́ yín pé wọ́n sọ yín pé ọ̀rẹ́ ti tán tí wọ́n mọ̀ sọ pé ikú ló kù ká máa máa ní. ẹ mọ gbọ́ sẹ́ẹ̀rì ká tó lọ rí ganu sí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mo fẹ́ pàkíyèsí wá sí ṣé ẹ̀yin ò rí Joshua tì ní ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí owó rẹ̀ ti wá búdé ajé gbogbo ń sọnù ṣọ́ọ̀bù ó ti balẹ̀ sínú ilé rẹ̀ ìṣùgbọ́n kíní kan wá ya ìmí lẹ́nu bàbá ewu ká kú bẹ́ẹ̀ ṣé bá a rí pé òun àtọ̀yẹ̀ náà jọ ń jìyà náà jọ ń jìṣẹ́ owó ṣe wá lè dé kò jẹ́ pé yóò wá gbàgbé rẹ̀ báwo. ọ̀rẹ́ mi kò yé wọ ni ó mọ̀ ká àjùmọ̀ bí táyì wò kò kán tánú. ẹ̀gbọ́n tèmi ti ń bẹ ní Ìbàdàn tó lówó lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tó fowó mì mí ni. bẹ́ẹ̀ ló rẹ̀ sọ ẹgbẹ́ rẹ̀ olólówó lọ ẹgbẹ́ rẹ̀ ti ń bẹ náà jabúrìjà ti ń salábàárù. ẹ̀gbọ́n mi lówó lọ́wọ́ orí kan fi àbárù kan fi kọ́ fojú. orí búlọ ojú kan ní mi kọ́ fara ni ìyá wòrì ẹgbẹ́ rẹ̀ ti ń tiri bẹ́ẹ̀ lọ kí ní ṣe ní lówó kó sì dànù ti sọ́jà lọ lórí burúkú ọ̀rọ̀ fún. èsì ẹ̀gbẹ́ yìí èmi lórí pé mi ló ti lówó lọ́wọ́ ni èmi náà sì ní bílíọ̀nù dọ́là ní fújọ́ mi bọ̀ ìdí ìfẹ́ wù ìjọ rẹ̀. o tiẹ̀ lè mọ o lè mọ pẹ́ẹ́nì ẹ wọ ẹ bá mi kó jẹ́ tó tán. ìgbà kan bọ̀ ó lọ ó bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ somebody awọ́wọ́ mẹ́yọ̀wọ́ ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan. ẹ̀yin kẹ́ ẹ pẹ́ bàbá ojú abo bàbá kó mọ̀ bá a sì lóye wọn á rí yín torí ẹ̀yin àgbà náà lẹ́pọ̀ lẹ́pà lówe ẹni wọ́n ní ń bọ̀ yín bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ eyín ayé ẹjọ́ ni o ṣé ẹ ráyé tá a wà ojú báyìí láàmú tó lórí ọ̀rọ̀ Joshua mo bá wá Joshua mọ̀ sí gbàgbé àwa tá a jọ rẹ̀ àṣẹ lóòótọ́ ni wọ́n ní bí ẹ̀yin ìbá tí ìlówó lọ́wọ́ ìwò ń wà lèyàn mọ́ wù bó bá wá dọ́wọ́ ẹni tán ẹ̀yàn wà gbé wà tara ẹni wọ̀ Joshua wá dẹni tá a rí mọ́ o bí n bá pe Joshua lórí fún àyè ọkọ ti fún mi ni. a máa ṣe bẹ́ẹ̀ fún wọn náà. bẹ́ẹ̀ ni
bí n bá ní mo ní 100,000 báyìí Joshua tí ó ní òun ò ní 5,000 naira tí ń sì di tó sì káwọn ọmọ obìnrin rọra èyí tí ọmọ fún 2 million tí ọmọ fún 5 million ó tiẹ̀ lóhun ò tiẹ̀ dá mi mọ̀mọ́ ni. ojú àbò a pe ọ̀rọ̀ ilé ọ̀wẹ̀ ní wà láàárọ̀ nù ibi tó ti sọ dé ó ti yé mi débẹ̀ tá a bá wá ní àṣebà kò wà ní dà tá a bá dá aṣọ fún wèrè tá a kọ aṣọ ti wèrè lọ́rùn yóò lògbó bá a bá sì ní kí wèrè ó sin òkú ìyá rẹ̀ kò sí bí ó ṣe lè ṣe. bẹ́ẹ̀ni yóò bùkún yẹ ẹ jẹ. gbọ́dọ̀ bá ti wá kànkè tọkànlẹ̀ ó níbi àgbèsè sórí ọmọ bàbá tiẹ̀ lẹ̀gbọ́n èmi làbúrò bàbá rẹ̀ nígbà ọlọ́wọ́ wà mú ọlọ́wọ́ pé ó bàjẹ́ fún èmi náà tó nǹkan ẹnu gbọ́ wá lówó àní tí n bá pe ọmọ bàbá mi Josmart ọmọ sí mi fa tí n bá pè yóò sì máa kọ́ tiẹ̀. irọ́ ni o. ìyẹn mọ̀ kó ti ṣe dọ́dọ̀ tẹ̀yìn náà àwa ní wòran náà torí tá a bá ní àwòrán nǹkan òṣèlúwa rẹ̀ àbúrò ẹ lówó ó ní òní bá náà tó bá ya wèrè sáwa náà ká gbé ní ìtí àfi ní wòran náà àtẹ̀tí wọ̀ wá sọ yìí àtẹ̀tí tí ń ṣe yín ránṣẹ́ pé kọ́lọ́njọ́ wá. ọlọ́jọ́ gbọ́ ọlọ́jọ́ wá àmọ́ ẹ kí Josmart ń lọ o ẹ kì í nílọ ẹbà níwọ̀ gidi o wípé tí ń tán lọ́dún eégún o ìdí ń tán lọ́dún eégún bọ́ pẹ́ bóyá ọmọ alágbòmò ó ti ràkàrà tí ẹ jẹ kọ́ o. wọn náà má ti bínú jù kò yẹ kí n tọ́ tán kò yẹ kí n tọ́ da ọ́ tán lé tíá sọgbọ́. ẹsẹ̀ wọ́n mọ̀ pé àlejò lówó bí n bá ń jó yẹn lọ́wọ́ kẹ́yìn ò gbìyànjú àti fi jó nǹkan ni o. ojú abo. orí ibú tí ń ṣe kí o ti fi ń sayọ̀ yọ̀ kí o ń yé sára rẹ o. ojú abo. bàbá mò ń jẹ́ yín. mo ti gbọ́rọ̀ rẹ àṣàní jẹ́ tiẹ̀ ò bàjẹ́ a tó máa gbàdúrà fún náà. kò sí yànnú sọgbọ́ má bínú mo ti gbọ́ yín. má bínú má bínú ẹ pẹ̀ fún wa. má bínú. gbígbà báyìí kan ẹ lò ní ṣayére kò rántí ọ̀la ìyẹn ló jà jù bẹ́ẹ̀ ni kò dẹ̀ máa rántí. Josmart yes sir ọmọ ẹni ọba ti ẹ̀ wá jọ ní àbájọ ta ló gbọ́ kí lọ fẹ́ yà ní. ẹ sàmú ní understand ọ̀rọ̀ yẹn ó ṣe ní understand ọ̀rọ̀ dátò ṣé bí ojú ṣe rí rè tọ́ba tẹ̀ tí wá dáa fún tí ọba táyọ̀ ọba ti yẹ yín èèyàn máa rójú yín náà táyé bá ti ṣe díẹ̀ bí èkó yẹ yín báyìí ó wá di kí yàgò fún mọ̀lẹ́bí kódà mo ti ẹ̀gbọ́ pé wọ́n ní ìwà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ẹ̀jọ́ rìn ó ti ẹ̀sẹ̀ lè kó tó dá wọn wo ọ̀rẹ́ wa tálọ bá lọ àbọ̀ ń bọ̀ kí mo sọ fún ọ àwọn bàbá wa rí ṣe bá wọn ayé ọ̀lọ́ kọ̀ lọ bá wọn ìgbọ̀tọ́ lọ bí òróró ayé ọ̀tọ́ lọ bí ọ̀pá àbọ̀ sẹ́wọ̀n kọ̀ mọ̀ bá wí. ẹ ṣe rí mi ò understand gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ìsinmi báyìí èmi mo ní life mi n tó bá dẹ̀wò mi ni mo lè fi life mi ṣe tí mi bá rí tọrẹ kankan rò ẹ mọ̀ tí ẹ bá ti lówó lọ́wọ́ ẹ máa move to next level àwọn tó lówó lọ́wọ́ bí ẹgbẹ́ èèyàn lẹ́yìn máa bá rìn ṣé mo fẹ́ máa bó lóṣìírín káàkiri ni wọ́n ní olówó kan láàrin òtòṣì mẹ́fà wọ́n á sọ́yìn lólòṣì mẹ́rin. so ìgbà tó ti lówó ń sìn yìí tí ọ̀fẹ́ máa bá àwọn olówó tẹ́fẹ́ jọmọ́ sí ilé òjò olójú mọ̀lẹ́bí náà èmi bí àbúrò bàbá rẹ sọ̀rọ̀ pé màá máa pè ọmọ kọ́ọ̀tì fún ọmọ mi lẹ́nu ní tí ẹ̀mọ̀ kó lè wá lónìí ó lè wà lọ́wọ́ pa mi. Josmart lọ́wọ́ pa tiẹ̀ ìwọ orí kọ́ọ̀tì mi òun ignore rẹ̀. ẹ wò ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ṣe ní nǹkan mẹ́tẹ̀ẹ́ sọ àbí orí ọ̀rọ̀ yìí náà sí. orí ẹ ti dàrú orí ẹ ó ti dàrú sẹ́mi ni èmi ni mò ń sọ̀rọ̀ ló tó ń jókòó bá mi sọ̀rọ̀ dúró ṣé tí nǹkan máa ṣẹlẹ̀ owó wo ló ní ganan kí ní gbé ọmọ wo ẹjá mọ́ bá ń ṣe o ìwà lẹ́wọ́ mẹ́yàn bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ bọ́ fẹ́ kọ́ mọ̀ bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o ti torí pé olówó lọ́nà ìsìn àwọn ọ̀rẹ́ rẹ ọ̀dà àwọn tí ẹgbẹ́ kan mọ̀lẹ́bí àrí ọmọ asọ̀rọ̀ pàtì bá fẹ́ ṣe nǹkankan nípa mọ̀lẹ́bí ọ̀sán kankan kí wá ní báyìí owó tó ní. ṣe rí mi ní fẹ́ gbé mi ṣe bí iṣẹ́ mú respect yín o ẹ̀ ń sọ fún mi pé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀ ta ni mo jẹ́ lówó nínú family mi náà jẹ́ anybody lówó náà kò sẹ́ni bọ̀dì tó ń ṣiṣẹ́ owó mi mẹ́ ẹ̀dẹ́ sọ pé tálọ̀ bá lọ mi lè broke ó ti yín báyẹn ẹni tó bá dẹ̀ rọ bí sí mi ni máa bá. kí ló wá nítorí àwọn sọ ní pé
ò ń gbé mi sépè padà. mi gbé yín sépè náà ẹgbẹ̀rẹ̀ yín náà gbé mi sẹ́mẹ̀. ní ìsépè fún ọ ọ̀rọ̀ mọ̀ ń sọ fún ọ lórí ẹ̀ ó pé. òun mo ní mítìn kan pẹ̀lú àwọn òyìnbó ẹ̀jọ̀ má bínú sà. ó ní pé jọ́símátì mo mọ̀ dáhùn mo lulẹ̀ ìwọ fi mí sórí ìjókòó ọ̀n lọ jọ́símátì. ẹnìkan ò láyé gbó nílé ayé ń bí kó máa rọra ṣe kó rántí ọ̀la. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ó lọ ó bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀. lọ́rẹ̀. akújọ mẹ́ta. wáyé tó máa ń fi call disturb mi báyìí náà tí mo bá ti rí call ẹ báyìí ẹ̀rọ ẹ̀dẹ̀ máa bà mí àti pick ẹ̀ tí mo wà ní congregation ṣé o mọ̀ pé mo wà meeting kan báyìí ni mo ń ṣe meeting pẹ̀lú àwọn èèyàn kan lọ́wọ́ tí wọ́n lọ ń gbé call ẹ mọ́ rubbish wa máa sọ lẹ́nu. mo ti ń pè ọ́ láti bí ọjọ́ mẹ́ta ó gbé kọ́ mi. kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ ni wípé mo nídìí owó kan ni mo fi ní kí n pè ọ́ pé kó dákun kó ṣàánú mi kó bò mí láṣìírí. kí ló dé tó fẹ́ gbàgbé gbogbo ohun tí bàbá sọ fún wa. ṣebí tí bàbá sọ fún wa ni wípé tí ẹnìkan bá ti ní owó lọ́wọ́ ó gbìyànjú àti ran ẹnìkejì rẹ̀ lọ́wọ́ àtìgbà tó ti wá lówó báyìí ìwọ̀n gbádùn rẹ̀. tí mo bá béèrè eléyìí ó ní kò sí tí mo béèrè tọ̀hún ó ní kò sí gba ọlọ́mẹ́sì gbogbo eléyìí dà. ẹ mọ̀ jòun gbé o mọ̀ gbàgbé tí bàbá sọ fún wa o wọ́n gbàgbé tí bàbá sọ fún wa sọ́mọ̀ kí mọ̀kànmọ̀kàn lóye kan o ọkàn ni o tó bá padà wá kàn èmi náà yín jẹ́jú rẹ o gbogbo tó ń ṣe yí ọ̀dà o ọkọ̀ ọ̀dà o. má máa pa àwọn òwe orí burúkú yẹn fún mi mọ́ pé jòǹgbé àbí kinní kankan wo tó bá wù ẹ́ tó bá ti dọ́wọ́ ẹ̀ náà tán má fi mọ̀ mí. kí ló dé torí wọ́n ti ní kí n máa fún ẹ lówó yẹn time tí máa lówó lọ́wọ́ yẹn ó ti wá dìtà mí pé kó máa fokò fún mi lọ́rùn ṣé yẹn ni kó máa fokò fún mi lọ́rùn. ọkọ̀ ọ̀dà o. ó dà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ máa fún ẹ ní 2,000 naira. 2,000 naira kí ló fi 2,000 ṣe ní ìwọ tó ń kọ́ lékì bí ẹyẹ wọ́n béèrè owó lọ́wọ́ ní 2,000 naira ni wọ́n lè sẹ́ẹ̀lì sí mi 2,000 owó kí ni ìfẹ́ 2,000 o. o fẹ́ tó bá fẹ́ òfẹ́ nìyẹn o tó bá fẹ́ òfẹ́ nìyẹn o mi mọ̀ ń pa ẹ o. alákòóbálẹ̀ ilé ìmúròpó yá wèrè. ọmọ kan ti fún mi létí èèyàn lèèyàn wọ̀n mọ́ jẹ́ o tó tún bá ti gbàgbé tí bàbá sọ fún wa kò sí ìyọnu mo sábà pé bógun bá jọ lọ ọgbọ̀n ọ̀jẹ̀ padà bọ̀ ìṣe tiẹ̀ lọ́wọ́ ni mi náà ṣe tèmi kò sí ìyọnu kò burú. kí ni pílẹ̀mì náà tí wọ́n mọ̀ ní mi níbẹ̀ ní ìdílé papọ̀ lórí burúkú báyìí kan. àti ìgbà rẹ kókó jọ. bàbá. ètò ìṣe kí ló dé. ẹ rà sà. yẹ sà. ẹ wo ẹ ní sórí burúkú o. mo mọ̀ pé ó tójọ́ mẹ́ta tí mo ti wá rí yín last. bàbá ìjọ tó lọ́dọ̀ ẹ ṣàánú mi ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ bá wa ṣe yìí mo kàn rí pé mo jí ní àìpẹ́ yìí bẹ́ẹ̀ bí nǹkan bíi ìjẹta bíi ìjẹrin sẹ́yìn mà ní iléeṣẹ́ ti laná mọ́tò kò sí nǹkan kan mọ́ in fact mo ṣe wáyé ẹsẹ̀ ni mo fi rìn débi báyìí owó ọ̀kadà mi ẹ̀ ní dání mo dẹ̀ lọ ń bá ọ̀rẹ́ mi mo rí pé búrújì ẹ̀ ti jí ọ̀rẹ́ mi jọ ṣàánú mi jẹ́ kí máa jẹnu kí ní padà ó ṣàní bẹ́ẹ̀ mi àti bàbá ṣe jọ sọ́ngbà yẹn wípé àjọ máa ṣe fúnra wa so ọ̀rẹ́ mi kàn jẹ́jú mi all of a sudden mo ní kí wọ́n bá yín àbákílá lè ṣe báyẹn jọ ṣàánú mi ẹ bá mi bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀. kí n bá gbọ́ yé dáadáa ọ̀rẹ́ rẹ ti lówó lọ. bẹ́ẹ̀ni. nǹkan ti dàrú fún wa àbí. bẹ́ẹ̀ni sà. nígbà tí wọ́n lówó lọ ń gbà lọ́jọ́ kìíní àná ṣé o fi mọ ọ̀rẹ́ rẹ ọ̀hún. ibi tí mo ti ṣe mistake nìyẹn sà. mistake tó wá ṣe náà ni ó hàn lé mọ. tẹ́lẹ̀ mo ṣe kìlọ̀ fún lọ́jọ́ kìíní àná mo bè lọ́yìn méjì mo ní ọdún mẹ́wàá lẹ́ni àkọ́kọ́ fi ná owó ọ̀hún ọjà dídíjọ́ kìíní àná oníwọ̀ ọlọ́sàn-án ni àfidán sọ́wọ́ ní ọ̀rẹ́ rẹ yóò fi ní ọ̀nà owó fọdún gbọ́n ni tí bẹ́ẹ̀ lè fọn ẹ̀mí rẹ̀ wá gùn bí okùn buga lẹ́bẹ̀ẹ́ ọjọ́ kiri ojú kòkòrò rẹ̀ jókòó ní àná ọjà rí ọfọ ọtútù kí o fojú gbà ó ní wọlé olówó wọlé òsèké ní kankan ọwọ́ alówó lọ́tọ́ ọwọ́ akọ́yìn sí. ẹ bá mi bẹ ni kí n bá bẹ sábà ṣe kí ni ẹ bá mi bẹ jọ. kí n bá bẹ àbí. ìyàwó sọmọ yàrá mo ti jayé mi gbọ́dọ̀ máa jìyà mọ́ ẹ wo apádà sí olówó sí tálíkà kò dá o apádà sí tálíkà sí olówó òun ló rọrùn o. pẹ̀lẹ́ o kí o kú oríire ọmọ rí ìyá rẹ o ẹ ti jìyà
ṣèbọ̀ wọn sì ń wọṣọ tí ń dán àbí aṣọ rẹ̀ sì ń dán àbí aṣọ rẹ̀ sì ń dán yóò padà gbómọ ọlọ́run tó ẹgbẹ́ òní rí séǹjì èmi ò sọ fún ọ bẹ́ẹ̀ wò ó aláàgbà rẹ̀ ṣe tó jẹ́ ọmọ fowórọ̀ kàtẹ́kọ̀jẹ́ tí orí mi gbogbo mi tó ogun mọ́tò déhùn wọ́n padà fẹsẹ̀ yìí débẹ̀. mo ti rìn báyìí. o ti rìn. mo ti rìn báyìí. o ti rìn gbogbo ẹ̀. kò fẹ́ jẹ́ tuntun gan mọ́ báyìí. o ti rìn gbogbo ẹ̀. ṣùgbọ́n ẹ ṣàánú mi ẹ má jẹ́ rìn jù mo ti rìn kó má lọ pọ̀ jù ni ẹ ṣàánú mi. torí ọgbọ́n òde gíga àrùkùn o ti yí ní tó o bá lè lọ bẹ ọ̀rẹ́ rẹ tó o lè dẹ́rí jì ọ́ tí o fowó rẹ̀ mọ́ ìyún nìkan ni mọ́mà iléeṣẹ́ kankan mi fọ́ mọ́ wọn kó bá bàbá lọ́wọ́ elébusan ibà kìlọ̀ wọlọ́jọ́ kiri àná ẹni ìwọ ọlọ́kọ̀ lówó wọ́n ló ṣe kíní kankan wọ́n ranù ó tí mọ̀ kankan ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ yà. àti pé kò ní ṣe rí ọlá orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́ gbígbà báyìí kan ẹ ló ní ṣàyèrè kò rántí ọ̀la ìyẹn ló jà jù ó bẹ́ẹ̀ kò dẹ̀ máa rántí pé ẹnìkan ò láyé gbó nílé ayé ń bí kó máa rọra ṣe kò rántí ọ̀la ìgbà kan lọ ìgbà kan bọ̀ ó lọ ó bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ somebody awowo ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà òótọ́ lọ bí orí. àmú pé nọ́mbà ẹ kò tiẹ̀ wá lọ mọ́ pé o ti ṣe nọ́mbà ní mi mọ́ ọjọ́ tí wọ́n kọ́ pè tó lọ kọ́ tẹ̀ mọ́ mi lẹ́nu sórí ọ̀rẹ́ òní sórí burúkú èmi náà mọ̀ pé nǹkan yìí ó ti sún kan ẹ̀ báyìí mo ṣe wáyé ibi pa mímì tẹ mo ti jẹun kán yìí ní ìsìn báyìí àwọn nǹkan àwọn jẹ ni mo jẹ kò sẹ́ni tí lọ́mọ ilé ti tán mọ́tò ti tán àwọn girlfriend mi gbà yẹn gbogbo wọn ti sá lọ ẹ tí mo fi ṣèyàwó gan nígbà ìfowó náà ti bá tiẹ̀ lọ jọ torí Ọlọ́run kó tiẹ̀ jọ bóyá kó tiẹ̀ máa ṣàánú mi kí n máa wá gba owó oúnjẹ lọ́wọ́ ẹ ní every week jọ torí Ọlọ́run máa ń ro ti ìwà tí mo ti wù sí ẹ tẹ́lẹ̀ òfò Ọlọ́run ọba bẹ́ẹ̀ jọ ọ̀rẹ́ jọ torí Ọlọ́run. Josephat ìwọ lè mọ̀ bẹ èmi ń sìn ládùúgbò nǹkan tó ti ṣe fún mi nígbà tá a lọ sọ́dọ̀ bàbá ìwọ náà lọ kọ́kọ́ ṣáájú sọ pé ìwọ lọ kọ́kọ́ fẹ́ lówó bàbá dẹ̀ sọ fún ẹ o bàbá sọ fún ẹ o kò tó rí ojú kòkòrò tó o ní kí wọ́n jẹ́ kí wọ́n kókó lówó ọwọ́ alówó tán ọ̀nà ó báṣubàṣu kò sí tó fowó ṣe sọ ọmọ bó ṣe fi mí pa láàrin àwọn ìyàwó ẹ sọ ọmọ bó ṣe ń wọ́ mi wò ó ìgbà tá a bá fi wín ka ìlà fi san o do me and do you ní tó ṣe fún mi nígbà lèmi náà ṣe fún ọ báyìí mí ní 1 naira tí mo fẹ́ fún bó ṣe bá a kú nìyẹn. ọ̀rẹ́ wọ́n ní tí àbá gbàgbé ọ̀rọ̀ àná àwọn ọ̀rẹ́ nìkan àbá ṣeré jọ nítorí ọlọ́ má bínú mo ti ṣiṣẹ́ lóòótọ́ mo dẹ̀ ní kí n apologize náà ní jọ nítorí ọlọ́ máa fowó bá ti ṣọjọ́ bẹ̀rẹ̀ ṣọpájọ́ wọn sùn gbà yẹn náà ni jọ. lẹ́nu rẹ̀ ìwọ ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àìlẹ́nìkan àbá ṣe ilé gbàgbé ọ̀rọ̀ àná o mi lè forgive ẹ̀ láéláé ìgbà tá a bá fi wín kà ìlà fi san nítorí ṣe fún mi lèmi náà ṣe fún ọ. kò sí wàhálà kó tiẹ̀ fún mi 2 million naira má ti lọ máa wá business kan ṣe ìjọ. 2 what? 2 million. 2 million naira wọn ò ní ná ọ dáa kẹ́mi fún 2 million naira ìwọ fi 10,000 naira ó fi dá mi wọ́n gbà tó lówó lọ́wọ́ ìwọ ti gbàgbé ni mí ni 1 naira tí mo fẹ́ fọ bó ṣe bá kùnú àwọn tó ń sáyé fún nígbà tó fi wà lọ́wọ́ rẹ̀ lọ bá wọn mí ni 1 naira tí mo fẹ́ fún ọ mọ́ pẹ̀jú bíbá yìí o mọ́ pẹ̀jú bíbá torí ó léwu fún ọ ó léwu fún ọ àwọn bọ́ìsì dáná wọ́n kàn dáná sún ẹ́ ládùúgbò ni tètè àwọn bọ́ìsì dáná wọ́n dáná sún ẹ́ sí idiot ìwọ ti gbàgbé gbà tí wọ́n fi lówó lọ tó ń fi mí ráre ìgbà tá a bá fi wíńkà láìsan do me and do you ni ó padà jájá àtìláàsì ní ẹni bó ti rí níwọ̀ àpadà sí olówó ọmọ dá o. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ó lọ ó bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ somebody awowo ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà òótọ́. ojú abo ọ̀rẹ́ ẹ̀ ló wá fẹjọ́ ẹ̀sùn mi kí ló dé
láti kékeré tẹ́ ti ń bọ̀ rẹ̀ yín bọ̀ family house wa ò jìnnà síra wa ń gbà náà tẹ́ ẹ̀ bá ríra yín báyìí ẹ̀ ní jẹ ẹ̀ ní mu ó ṣe wá jẹ́gbà tọ́lọ́ ń ṣẹ́gi ọ̀la fún ẹ ó wá pa ọ̀rẹ́ ẹ tí ó abandon ẹ̀ ó lóòrí tó ń rò mọ́ ó ní tó ń bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó ní wàá fún 6 kọ́mì ni ó ní jọ́ kan gan àwọn ọmọ fẹ́ sanwó skul wá sunkún bẹ́ẹ̀ ó ní kò sówó lọ́wọ́ ẹ̀ kò ṣe nǹkan kan fóun ó rojọ́ mo ní òkè kó má wọrí wípé màá rán yàn sí ẹ pé kí ló ṣẹlẹ̀ kí ló dé kó dáa o ó ṣà ń ṣe fẹ́mi ọmọ ìyá ẹ àǹtí ẹ kí wá ló dé ìtọ̀rẹ́ ẹ ó kù díẹ̀ káàtó o. àǹtí mi ṣé ọ̀rẹ́ mi náà lọ ṣàlàyé gbogbo nǹkan báyìí fún mi pátápátá ṣé ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ni kò má rẹran rárá kí ló dé ẹ kú òǹdìdò eré ọmọdé ni ọpọlọ ní bá a bá débi ìrù káfò ní ọ̀rọ̀ ọ̀rẹ́ mi tẹ́ ẹ sọ yìí àǹtí mi kò lè yé yín yóò yé mi àní ò lè yé ẹ fi máa tiẹ̀ lẹ́ ẹ bí máa tiẹ̀ ní ebó rẹ̀ jọ ni wá ẹ fi lẹ̀ nígbà tó lówó lọ́wọ́ tí náwó yàfùyàfù àǹtí mi kọ̀mọ̀ sẹ́bẹ̀ pé òun rí mi kọ̀mọ̀ sẹ́bẹ̀ pé òun mọ̀ mí mo wá lówó tèmi tán ìwọ̀n rojọ́ mi káàkiri pé n ò fowó mọ̀ ìyìn lè fi mọ̀ àmọ́ kò lè yé yín kì í ṣe ń tẹ́lẹ̀ dá sí ẹ̀fẹ̀ mi àti ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ẹ fi èmi àti ẹ̀lẹ́ kí ẹ má dá sí ẹ má dà sí rárá ẹ gbójú ẹ má dà sí bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n kẹ́ bá ní ìdí nǹkan mò ń ṣe fún yín ẹ fi èmi àti ẹ̀lẹ́ ẹ má dà sọ̀rọ̀ rẹ̀ ẹni tó bá tó wá bá yín ẹni èmi kọ́ wá bá mi. àmọ́ náà gbogbo nǹkan tí ò bá wá ṣe ojú abo owó àti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wò ó ṣe ń dààmú ìyá ń jẹ́ ọtí rí tipẹ́ kódà èmi ni mo fún lówó ọ̀kadà. àǹtí mi ń dààmú ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni kètí ìdààmú àǹtí mi yóò dààmú yóò fòrò gan bẹ́ẹ̀ ni tẹ́ bá mọ tó fojú tèmi rí ńgbà tó lówó lọ́wọ́ ni ẹ wo ẹ má jẹun tútù nígbà rẹ kòkò fún yín ẹ fi ọ̀rọ̀ èmi àti ẹ lẹ̀ ẹ fi lẹ̀ ẹ ọ̀dà owó tẹ́ ẹ béèrè má padà bá yín sẹ́yìn lẹ̀ ẹ fọkànbalẹ̀ ọ̀dà yóò gbé pẹ́ẹ́lí. gbà mí àti ìgbà rẹ kò kúkú jọra wọn rárá. ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà wà ní ẹnìkan ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan lọ ìgbà kan bọ̀ ọ̀rẹ́ mi tẹ́tí kò gbọ́ mi o ọ̀rẹ́ mi tẹ́tí kò gbọ́ mi o àti pé kò ní ṣe rí ọlá orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́ gbígbà bá yí kan ẹ ló ní ṣayé rẹ̀. Ọlọ́run irú ẹ̀mí burúkú wo ló wá kó sínú mi báyìí tó jẹ́ kí n dẹ́rù nǹkan ìwò. In the first place ṣó dáa kéèyàn ṣoògùn owó débi pé wọ́n fún mi ní 10 years tí màá fi lówó lọ́wọ́ mo tún wá lówó yẹn tán náà mi tó fi mọ ẹnì kejì mi. Ọ̀rẹ́ mi ni mo lọ ń bẹ̀ tí ò gbẹ̀bẹ̀ yìí o èyí ilé kò sí ilé tí mo fẹ́ máa sùn mọ́ àwọ̀sùn ni mo ń ṣe káàkiri mo sùn abẹ́ bíríìjì káàkiri èmi táwọn èèyàn ti ń mo lówó lọ́wọ́ táwọn èèyàn ń gbà lọ́wọ́ mi mo wá dẹni táwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́. Àpadà sí tálíkà sólówó òun ló dá o àpadà sólówó sí tálíkà kò dá rárá ti rárá kí wàá ní mò ń dúró ṣe mọ́ ikú yájẹ̀sìn lọ. àgbẹ̀ tuntun dé ìgbà ò jọra wọn nílé ayé yìí o àsìkò jọra wọn ó ti wù kó rí ìgbà mi kì í ṣe ìgbà rẹ bẹ́ẹ̀ ni ìgbà rẹ kì í ṣe ìgbà mi ìgbà ló nígbà ń lò nílé ayé bí ìgbà mi.
àti ìgbà rẹ̀ kò kúkú jọra wọn. Rárá. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà wo ló bẹ́ nìkan. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ọ̀rẹ́ mi tẹ́tí kò gbọ́ mi o. Ọ̀rẹ́ mi tẹ́tí kò gbọ́ mi o. Àti pé kò ní ṣe rí. Ọlá orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́. Gbígbà báyìí kan ẹ ló ní ṣayére. Kò rántí ọ̀la ìyẹn ló jà jù ó. Bẹ́ẹ̀ni kò dẹ̀ máa rántí pé ẹnìkan ò láyé gbó nílé ayé ń bí. Kó máa rọra ṣe kó rántí ọ̀la. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ó lọ ó bọ̀ òwe. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Somebody awowo mẹ́yọ̀wọ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà òótọ́ lọ bí òréré. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ayé ò máa lọ bí ọ̀pá ìbọn. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Zangabada yarabuda yanda. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà kan lọ ìgbà kan bọ̀. Ìgbà kan.